kó dorí rẹ̀ mú wò ojú ogun lé Sátánì kò sí mi síbẹ̀síbẹ̀ ara mi o ó ń jòrò ìgbẹ̀yìn bí agékù ejò. Pétérù tí ní orí karùn-ún ẹsẹ̀ kẹjọ ó ní pé ẹ máa ṣọ́ra ẹ máa wà ní àìrékọjá ó nítorí Sátánì ọ̀tá yín ó ń káàkiri bí kìnìún ó búra mìíràn ó wá ẹni tí ó pàjẹ́. Sátánì ò ní pa ẹ̀mí àti ẹ̀jẹ̀ sọ́pà mi. Ọ̀pọ̀lọpọ̀ ló bẹ̀rẹ̀ pẹ̀lú Jésù ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá a wà báyìí torí wọ́n fẹ́ lówó wọ́n fẹ́ lọ́lá wọ́n fẹ́ lókìkí wọ́n fẹ́ lọ́rọ̀ wọ́n fẹ́ jẹ torí àtijọ́ àti mi wọ́n ti kúrò lọ́dọ̀ Jésù wọ́n ti lọ gbàgbára lọ́wọ́ Sátánì wọ́n ti bẹ́ṣù múlẹ̀. Olúwa ní kí n kọ sí ẹ kó padà sí ẹ̀sìn àárọ̀ padà sọ́dọ̀ Jésù. Olúwa ló ń pè ẹ́ ó ní kó yí padà kó ronú gbogbo ẹrù Sátánì tó wà lọ́wọ́ ẹ lọ dá padà. O ti lọ sọ́dọ̀ àwọn ìyá òṣòròǹgà o ti lọ gbàgbára torí pé o fẹ́ lókìkí o fẹ́ lọ́rọ̀ o fẹ́ lọ́lá torí àtijọ́ àti mi padà sọ́dọ̀ Jésù. Jésù ló ní kí n sọ fún ẹ bẹ́ẹ̀ ó ní ẹ máa ṣọ́ra kẹsì máa gbàdúrà ẹ máa ṣọ́ra kẹsì máa gbàdúrà tẹ́ ló lè mọ ìgbà àti àkókò tọkọ yàwó lè dé. Ẹ máa ṣọ́ra o gbọ́dọ̀ kú pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ yìí o gbọ́dọ̀ kú pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ yìí. Paul ní díẹ̀ máa ti kù mí sílẹ̀ nítorí ohun ayé ìsinsìn èmi àti a ò ní kọ Ọlọ́run sílẹ̀ nítorí àtijọ́ àti mi. Sọ fún Olúwa olùpẹ̀ Olúwa mo ṣetán láti yí padà lónìí. Olúwa gbà mí tọwọ́ tẹsẹ̀ Olúwa ṣàánú fún mi Olúwa jẹ́ ẹ̀rọ àánú gbà olóore ẹni bó ṣe rí nígbà ayé nù ó bẹ́ ní sí i o. Ọ̀pọ̀ ló ti ń sọ wípé Jésù ò ní dé mọ́ o aráyé parọ́ wọn ní kò sí bàbá aráyé bá wí títí wọn á sọ pé kò sí Jésù wọn ní kò sólùgbàlà kankan wọn láyé ò ní parẹ́ wọn lóhun tá a bá jẹ láyé òun là ń mú lọ sọ́run. Ọ̀pọ̀ ló tilẹ̀ ní kò sọ́run wọn ní tá a bá kú ó parí. Bàbá fẹ́rẹ̀ dé o ẹ jẹ́ ká múra láìpẹ́ ọjọ́ táwọn olùgbàlà yóò fara wọn. Gbogbo ayé báyé fẹ́ báyé kọ̀ Jésù yóò fara wọn báyé fẹ́ báyé kọ̀ Jésù yóò fara wọn. Olúwa sọ ó ní kì í ṣe gbogbo èèyàn tó pè mí ní Olúwa ló máa dé ìjọba òun àfọ tó bá ṣe fẹ́ bàbá mi. Olóòpọ̀ máa sọ pé lórúkọ rẹ̀ alẹ́ èmi èṣù jáde akọ 500-seater cathedral ó ní mi ò mọ̀ ẹ́ rí padà kó lọ́dọ̀ mi oníṣẹ́ṣe ohun burúkú kò ní fọ̀ sí èmi àti ẹnikẹ́yìn ayé wa. Ohun tá a máa gbọ́ ni pé káàbọ̀ ọmọdé rere bọ́ sínú ayé Olúwa rẹ̀ wọ́n ti jẹ́ olótìtọ́ nu kínkín èmi ò fi ẹ́ ṣe olórí ohun púpọ̀. Sọ pé Olúwa gbàkóso ayé mi lónìí gbààyè mi Olúwa òun wò mí ò gbọ́ mi ò ní òun gbọ́ mi òun wò mí ò ní. Jésù sọ pé Jésù gbàkóso ayé mi látòní lọ mo yá sí mímọ́ fún ọ gba gbogbo àkókò mi o kí wọ́n kún fún ìyìn rẹ o kí wọ́n kún fún ìyìn rẹ. Látòní lọ ẹ̀mí Ọlọ́run á bà lé èmi àti ẹ ìwà láyé Ọlọ́run á kúnnú ayé wa a ò ní dẹ́ṣẹ̀ mọ́ a ó ṣèfẹ́ Ọlọ́run Olúwa yóò fa ẹ̀mí àti ẹ mọ́ra á gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìranra àti ìfẹ́kùfẹ́ gbogbo lórúkọ Jésù bó ṣe máa rí nìyẹn kò ní yí padà àmín.